ṣẹlẹ̀ ǹjẹ́ o mọ̀ wípé ìwà àtèmi ò ṣiṣẹ́ dànù láíláí gbogbo nǹkan tí ìwà àtèmi ò bá fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà a ní oore ọ̀fẹ́ láti pariwo síta pé a ò fẹ́ bí ìjọba bá sọ pé ẹ̀kọ́ táwọn fẹ́ nìyẹn àwa ní láti sọ pé a fẹ́ tí ìwà àtèmi bá ti jọ fẹnu kò sójú kan tá a dẹ̀ dúró palẹ̀ lórí at the end of it náà wọ́n máa ṣe ní lára àwọn eléyìí tí ìwà àtèmi ti sọ wípé bàbá Tinubu ó tó gẹ́ ìjọba yín a fẹ́ kán gbé ìgbésẹ̀ bá a fẹ́ kán ṣe báyìí bàbá mà ti gbé ìgbésẹ̀ ṣé ti wà wí ẹ̀ ṣé ti gbọ́ mo kí ẹ kú oríire mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi mo yọ̀ fúnra mi mo yọ̀ fún yín ẹ tí gbọ́ alákú oríire ó yá kọ́kọ́ kí rẹ kú oríire náà bá àròjọ dànù àṣìṣe dànù ọ̀rọ̀ yìí eyín bọ̀rọ̀. Tinubu expand army to 12 divisions, approve 28,000 recruits. President Bola Tinubu has approved the expansion of the Nigeria army from 8 to 12 divisions and the recruitment of 28,000 additional military personnel. This was as the presidency said the move is designed to decentralize command, strengthen border security, and improve response times to emerging threats nationwide. Under the new 12 division structure, Onanuga said the Nigeria army will be deployed as follows. Wá farabalẹ̀ kó gbọ́ bí bàbá Tinubu ìjọba wọn bọ́n ṣe decentralize army gẹ́gẹ́gẹ́gẹ́. Okay. 1 division headquarters in Kaduna, covering Kaduna, Kano, Katsina, and Jigawa State. 2 division headquarters in Ibadan, covering Oyo, Osun, Ekiti, and Ondo State. 3 divisions headquarters in Jos, covering Plateau, Bauchi, and Gombe State. 5 division headquarters in Makurdi, covering Benue, Nasarawa, and Kogi State, and 6 divisions headquarters in Port Harcourt, covering Rivers, Akwa Ibom, and Cross River State. Títí ilẹ̀ Yorùbá ti Southwest ó máa wà ní Ìbàdàn, á cover Ọ̀yọ́, Ọ̀ṣun, Èkìtì, and Oǹdó. Tí ìwà àtèmi ò bá pariwo ká máa sọ pé bàbá nǹkan ta fẹ́ lélẹ̀ ṣé ẹ ṣì rántí ìgbà tí àmú ẹ̀dí àyẹn wá wípé bàbá Tinubu ẹ ṣe jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ní ká ṣe báyìí ẹ rí báwọn èèyàn wa a máa bọ́ síta àwọn agan fẹ́ join army ṣùgbọ́n tẹ́ bá ní pé kó kó àwọn èèyàn wa lọ láti south lọ sí north kò ṣẹlẹ̀ mọ́ ẹ decentralize gbogbo kínní. Bàbá mà ti gbọ́ ẹjọ́ ṣé bàbá ń wo fídíò wa ni mo ní ìbéèrè ní o ṣé ẹ ti gbàgbé ní kò pẹ́ mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi mo yọ̀ fúnra mi mo yọ̀ fún yín inú mi dùn nígbà tí mo rí kinní yẹn àtàná ló yẹ kí n ti gbé wá ọwọ́ dì ní ẹ má bínú àtàná ni inú mi kàn ń dùn ní ó kàn ń dùn ní ó kàn ń dùn ní a kú oríire tẹ̀lé mi wá wo fídíò. èmi ò fọwọ́ sí pé kárí bandit tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o. tàbá fọwọ́ ara a bá fi wọ́n sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n jí wa gbé yẹn ó máa dópin pátápátá torí pé àwọn tí ń ṣajínigbé yẹn àwọn bandit yẹn kì í ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú kúlẹ̀ láàrin ara wa a mójútó ra wa fúnra wa a yẹra wa wò God bless my brother tí a bá yẹra wa wò tá a dúró tira wa ọkàn àwọn bàbá wa balẹ̀ ìgbà tí àwọn bàbá wa náà wà nípò tí àwa wà yìí kò bàjẹ́ lórí wọn báyìí àwọn ọ̀dọ́ kan yẹn ká jẹ́ kó bàjẹ́ lórí wa kò yẹ ká ṣe bẹ́ẹ̀ báyìí ká fọ àwọn bàbá yìí lọ́kàn balẹ̀ ni àwọn àńdà wọn náà mú gbogbo bandits wọnú ìlú yẹn á lè kó ní wọn búra wa àwọn bandits yẹn ò fi sì gidi rárá mo fi ọlọ́tọ̀ lẹ̀ mi búra wọn ò ní dúró tábàjọ fọ́ sọ́wọ́pọ̀ tábàwọnú bó tún wọn ò ní dúró wà kó kọ́lọ̀ búra ẹ̀ sáré ìlú wọn fúnra wa tí bandits ò ní dúró rárá ok bóyá ẹnu là ń jà ní bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìnyí. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá wá sí wa ní sìn. Òdùnlájà rẹ ti ń dẹ́rù bàwọ̀ rẹ bí. èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá àdébàbá ńlá àdébàbá ẹ bá balẹ̀ ẹ dàpọ̀ ọmọ ìyá pariwo
tí àwọn wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́run bẹ́ẹ̀ lè bínú. Ẹrùkú yẹn ìgbà tí mo ń bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tuntun bẹ̀ ní ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ̀ á dé baba ńlá gbogbo bí tí gómìnà wà á dé baba pátá yóò sí bẹ́ẹ̀ ní àlàyé dé ọdún dára. Sá Adékìtì á wọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ bẹ́ẹ̀ bá ní àfẹnusẹ́ ni tàbá ti ń bọ̀ fún ògbólé wa. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nugbó àwọn bàbá wa ní kí ní kẹ́ ń bẹ nugbó wọ́n ló dún mọ̀ ọ̀hún mọ̀ ọ́n. àti ẹ̀sìn ìkẹ́kẹ́ nugbó òsì ìkẹ́kẹ́ nugbó ìbẹ̀rù ọlọ́run ba òun ní bẹ nugbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nugbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ba lọ́kàn òun náà ṣe ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó aláyàjẹ́ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́n pé wọ́n lọ́n gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yàmà àmà pẹ̀lú wọn ọlọ́run bá àdókù wọn bọ́lẹ̀ ọlọ́run wà ní sọ̀kalẹ̀ wá àdókù wọn bọ́lẹ̀ àwa fúnra ara wa ní kẹ́kẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandits ní Kwara State bóyá kọ́ mọ́ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá gba owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà bíbá yìí á bandit wọn náà ní o. To bandits, kidnappers, and sponsors of terror, surrender or face the full force of the Nigerian state. These windows of surrender will not remain open forever. No mercy will be shown to those who trade in blood of Nigerians. Adéyẹmọ Igboho ṣá ẹ̀rù bọ́mọ Adéyẹmọ bẹ́rù bàbá yìí ni ẹ wí o ẹ̀rù bọ́mọ Adéyẹmọ Igboho ṣá ẹ̀rù bọ́mọ Adéyẹmọ. Ọ̀rọ̀ tí ìdójú ọ̀rọ̀ ni nání erin kò kì í fọkọ́mọnú ẹ̀fọn bàbá Tinubu ń fọn Igboho ń fọn erin ń fọn ọmọ ẹ̀ ń fọn everybody máa fọn níbi tá a bá dé. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń sọ àlàáfíà ilẹ̀ kóòtù ajíire là ń sọ bẹ́ẹ̀ ni ìran baba ńlá baba tèmi gbogbo wa níbi tọ́rọ̀ ń lọ gbogbo wa la máa fọ́n àfọ́npá la máa fún àwọn ọ̀dàlẹ̀ àtàwọn olóbùkún àárín wa. ṣe rí èèyàn tó bá sọ wípé ó kù díẹ̀ káàtó ẹgbẹ́ àfi tẹ̀gọ̀ sí ká tún mẹ́nà ṣẹ̀gọ̀ kúrò ńbẹ̀. ìrìn àjò tẹ́ lọ ní Kwara àti láti ọba tó gbà yín lálejò àti gbogbo àwọn ìjòyè àtàràlú èyí yẹ yín ó yẹ bó ṣe yẹ wọ́n ní Kwara náà ló yẹ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho tó jẹ yẹ gbogbo wa papọ̀. ẹ ṣe gan ni ẹ kú àlejò wa àmọ̀rẹ́ kábíyèsí àtàwọn olóyè yín àti gbogbo aráàlú tí wọ́n bọ́ síta tí wọ́n túyáyá láti wáyé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà tí wọ́n wáyé wọn sí àti kábíyèsí àtàwọn olóyè aráàlú tẹ́ gbà wọ́n lálejò. On behalf of gbogbo àwọn original ọmọ kóòtù ajíire tá wà lókè òkun a sọ wípé ẹ ṣe gan ni ẹ kú àlejò wa àmọ̀rẹ́. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Kwara yìí ó tàpérò ẹ̀yin ọmọ ìran mi. ṣé mọ̀ wípé àwọn Fúlàní ti gba Ìlọrin mọ́ wa lọ́wọ́ tá ṣe ń fàfáǹfà. tẹ́ bá wá jókòó tẹ́ farabalẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ wọ́n kidnap lónìí wọ́n attack church àbí wọ́n dáná sun odidi street lọ́la ó ti wá di lemọ́lemọ́ ní Kwara wọ́n ti wá fẹ́ sọ di bíi ti northern part of Nigeria. tẹ́ bá dé wá wo ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti pa wọ́n àti gbogbo villages tí wọ́n ti sá kúrò ńbẹ̀ tó empty sìn ẹ rí wípé àwọn ibi tí àwọn ọmọ Yorùbá tí wọ́n tẹ̀dó sí ni àwọn ibi tí ọba Yorùbá wà àwọn ibi tí ojúlówó ọmọ kóòtù ajíire tí wọ́n wà tí wọ́n ń gbé kò fi bẹ́ẹ̀ sí Fúlàní mi ò rí pé Fúlàní pọ̀ lérí àwọn gbogbo bẹ̀yẹn wọ́n ti discover solid minerals ńbẹ̀ wọ́n fẹ́ lé gbogbo àwọn èèyàn tó wà ńbẹ̀ yẹn wọ́n fẹ́ lé wọn kúrò ńbẹ̀ pátápátá wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kó Fúlàní wá bẹ̀ wọ́n á kó Fúlàní wá bẹ̀ àfàìmọ̀ kó má lọ́wọ́ China lọ nínú
àwọn Chinese àti gbọ́ àbó tí ìgbọ́ ni láìmọye ìgbà wípé wọ́n máa ń kó owó fún àwọn bandits àwọn terrorists láti lọ máa pa àwọn èèyàn anywhere tó bá ti discover mineral resources tí wọ́n fẹ́ máa wakùsà ń bẹ̀ wọ́n á máa kọ́kọ́ jí wọn gbé níní èjì pa wọ́n láti lè dẹ́rù bà wọ́n tó bá wá rí wípé wọn ò fẹ́ kúrò ń bẹ̀ ẹ ti mọ bó ṣe máa ń ṣe náà bí kán yabò wọ́n lóru kán pa wọ́n kán dáná sun wọ́n ní church kán lé àwọn kan wọgbó kán dáná sun wọ́n mọ́lé bíi ti Benue. ẹ rí wípé area ibi tí Yorùbá fọ́ọ̀lù sí jù ní Kwara ibẹ̀ ni wọ́n operate tó ti ń lé wọn tó já sí wípé wọ́n fẹ́ expand Ìlọrin kúkú gba gbogbo Kwara wọ́n fẹ́ gba gbogbo Kwara pátápátá kì í ṣe Ìlọrin nìkan náà fẹ́ gbà mọ́ sìn wọ́n fẹ́ gba the whole of Kwara. ṣẹ̀ráyé ṣáwọn ọmọ Yorùbá ṣáà rí wípé gbogbo ibi tí wọ́n ti ń pa àwọn èèyàn gbogbo villages tó ti wà empty ní Kwara Yorùbá ló dominate ibẹ̀ àwọn Yorùbá ló pọ̀ jù ń bẹ̀ kì í ṣe Fulani kì í ṣe àwọn nọ́dẹ́nà àwọn ọmọ Yorùbá ọba Yorùbá ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí wọ́n fi ojú àwọn ọba Yorùbá tí wọ́n fojú wọn rí ní Kwara bẹ́ẹ̀ nítorí wípé ọba tó bá ti jẹ́ ti Yorùbá tí ò bá ti gbà láti forí sí abẹ́ Emir Ìlọrin wọ́n á fìtìná tí ayé ẹ̀ àṣẹ wọn ò ní jẹ́ kó múlẹ̀ gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ títẹ̀ wọ́n á fi dùn at the end of it wọ́n á marginalize ẹ̀ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ nípa ìlú pátápátá tó yẹ kó láṣẹ lórí àbí kó mọ̀ nípa ẹ̀ wọn ò ní jẹ́ kó wà onímọ̀ kankan ní orí ilẹ̀ bàbá wa. ọ̀rọ̀ yìí ti fàpérò kẹ́dẹ̀ máa wá wò ó ṣé mo wí pé àwọn ọmọ OPC sìn mo ṣe show yẹn ní ọjọ́ Sunday wípé mo bá Comrade Adesina kí pẹ̀lú lára àwọn New Era faction OPC wọ́n jẹ́ kó yé mi wípé àwọn OPC New Era àwọn kọ́ ni wọ́n bá ṣe Sunday Adéyẹmọ Ìgbòho jà ní online OPC bàbá Ifásẹ̀hùn ẹ ti mọ̀ fashion tiwọn náà wọ́n ní kì í ṣe OPC tọ̀dọ̀ tiwọn náà dá wàhálà lẹ̀ online wọ́n ní ká máa là wípé ní OPC tá a bá rí online tó ń constitute nuisance wípé OPC Gani ni kò tún sí ẹni ọ̀dà OPC mọ́ ṣẹwárí ẹ̀yin èèyàn mi ẹ̀yin brothers mi tẹ̀lé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ̀yin ni mo tún fẹ́ bá sọ̀rọ̀ díẹ̀ o. Gani gangan òun ló ń gbógun ti ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá òun la need kì í ṣe àwọn ìṣínwẹ́rẹ́ àwọn jòbòyó tó ń kó sọ̀rọ̀ online kò sọ̀rọ̀ lẹ́nu àwọn yẹn. ẹ̀yin brothers mi tẹ̀lé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ be calming down. Ìgbòho dá Iru Ekun sílẹ̀ private security organization àbí group kì í ṣe tọ́gìrì ló dá sílẹ̀. mo notice àwọn kankan ẹni out tí Ìgbòho bá ti ń lọ ẹ wá àwọn èèyàn láyìíká yín chief gbà mí kí wọ́n máa bá yín coordinate. Ìgbòho ṣe NURTW chairman ní ayé ìgbà MC Olúọmọ tó jẹ́ Lagos State NURTW òun ní gbogbo rọ̀tìrọ̀tì ìdẹ̀tíánà àfẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ èrò ìjà ni tó kó àwọn ọmọ Yorùwùdù sí inú ìjọba ẹ̀ gbogbo ẹ̀ ń lọ gbóngbóná lálálá ojoojúmọ́ wàhálà ìdààmú ariwo gèè mo mọye fídíò tí mo ṣe táwọn pè mí pé kí jọ kí bá wọn pariwo síta kọ́ má tó para wọn. ẹjọ́ àti ìgbà tí Sego tó ti take over ṣé kìí ṣe the same NURTW tí MC Olúọmọ tó ṣe chairman òun ni Sego náà wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìjà wà láàrin wọn náà bọ́ ariwo yẹn ó wálẹ̀ ẹ rí pé everywhere calm. ẹ̀yin tẹ̀lé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ wà ẹ kìí ṣe tọ́ọ̀gì náà ẹ̀ ń ṣọmọ union àwọn ọmọ union àwọn tọ́ọ̀gì gan wọ́n ti ń calm down wọ́n ti ń apply sense wọ́n ti ń behave normally kí ló dé tẹ wá sọ̀rọ̀ yín di current talk. Ìgbòho mú microphone dání ó wà ní palace ó ń address àwọn kábíyèsí àti àwọn àgbààgbà tó wà ńbẹ̀ ẹ jẹ́ kó rọ́rọ̀ sọ. bí ọ̀rọ̀ ṣe ń ká wọn lára láti sọ ọ̀rọ̀ láti ṣe àlàyé ìdí tí wọ́n ṣe wá ẹ jẹ́ kó rọ́rọ̀ sọ. bóyá sọ̀rọ̀ yẹn lẹ́kọ́ sí wọn lẹ́nu Ìgbòho òòṣà ṣé fẹ́ máa fi ṣe competition wípé lóògùn ọ̀fẹ́ o náà ẹ nídìí gbogbo yẹn ẹ kò fẹ́ sọ di nuisance ni tẹ́ ẹ bá continue láti máa ṣe kínní ẹ má jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kẹ̀yìn sí Iru Ekun fún Ìgbòho. ṣe Sunday Adéyẹmọ bá mi mo tún yìí tún sọ ẹ máa bá mi bá àwọn bọ́ìsì tó ń tẹ̀lé yín sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe tug private security yín ẹ jẹ́ kí gbogbo àwọn tó wà meaningful kan bá yín dá sí sáà
bí wọ́n ṣe nínú Yorùbá nation lélẹ́yìí tó máa pariwo Ìgbòho iṣẹ́ tẹ̀síwájú Ìgbòho kọ́ ló ní Yorùbá nation. Gbogbo àwọn àgbààgbà àtọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó bá wa dá sí wọ́n sá sẹ́yìn wọ́n nítorí pé gbogbo wa pariwo Ìgbòho ló ní Ìrù Ekun ṣó yẹ kẹsọ́ di rádaràdà mọ́ lọ́wọ́. Àwọn ọmọ union tó máa ń ṣe ọ̀rá ìsà tó máa ń ṣe oríṣiríṣi Lagos state wọ́n kó wọn ní ibo ní Ọ̀ṣun state nsìn àwọn NURT tó wà bẹ́ẹ̀ bàbá ìmọ̀lẹ̀ sọ pé for now àwọn gbẹ́sẹ̀ lé kò gbúdọ̀ sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹjọ́ ṣé ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ dáàbò bo aráàlú bẹ́ẹ̀ ṣe ń ṣe káàkiri tẹ̀lé Ìgbòho ṣé ẹ máa jẹ́ káwọn èèyàn kan rí yín kó fojú dáadáa wò yín ṣá. Wọ́n máa wò wípé constitute nuisance ni. Wọ́n sọ wípé nítorí pé tí bàbá Ìgbòho ti súnmọ́ president Bola Ahmed Tinubu bàbá Ìgbòho ẹ bá mi wọ́n àwọn boys yín kó máa kó tó dìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní pé bàbá Tinubu lórí ọ̀rọ̀ yín táàdì wípé bí yàkẹ́ tó máa bínú. Bàbá èmi ò fẹ́ ìṣubú yín ni o fún ẹni tó bá love yín I understand ọ̀rọ̀ tí mò ń sọ. Ìgbà tẹ́ ẹ wá sọ́dọ̀ mi ní about 2 weeks ago pẹ̀lú dúdú ìkan lára àwọn boys yín èmi àti yín sọ̀rọ̀ dáadáa. Kò síbi tẹ́ ti sọ fún mi wípé tọ́ọ̀gì òun ní ọ̀rọ̀ Ìrù Ekun àbí anything bí everything ṣe máa wà okay tó máa wà successful tó máa wà meaningful òun ní nǹkan tá a jọ ń sọ. Ìyẹn náà ni mo dẹ̀ fẹ́ kẹ́ mú lò bá mi. Ẹ ṣé gan ni Ọlọ́run àtúbọ̀ máa kún yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ní ìfẹ́ ìran Yorùbá Ọlọ́run á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. God bless you bàbá Ìgbòho. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣe ti gbọ́ àṣírí tó tú Sultan of Sokoto ṣe meeting. Sultan of Sokoto ṣe meeting pẹ̀lú àwọn ìmáàmù ní north. Rẹ́rẹ́rún ẹ̀wá gbọ́rọ̀. Northern Nigeria remains forever under the leadership of the Sokoto Caliphate and emirs, traditional rulers and regions and religious leaders in Nigeria lost their vibes to challenging the Caliphate capability. We decide who rule Nigeria and be military leaders. No one from Nigeria dares to challenge our supremacy since the creation of Nigeria by European colonial masters. But guess what? The eastern region moved out, and this is why the north is like this. Nigerian government under the Fulani British alliance has successfully claimed victory over years without these foes from eastern region elected into power as governors and appointed ministers. Known it, shame on them. Our resource is for us, while their resource is for everyone on earth. Willing to support us, British colonial government is helping us to remain strong and relevant. Fulani is stronger with a resource control power of humiliation and enjoy with the puppets. Yorubas and few loyal northern tribes. Yorubas politicians in Nigeria remain instrumental allies in agreement to betray other tribes in southern region in reward for political seats. This is what we do. As we grow strategically, one day we will invade every region in Nigeria and complete the aim to establish Fulani Empire. Ilorin is under our control. Soon Ile-Ife, Lagos will join. We will work on that while the eastern region successfully divide into two, southeast and south-south. Christians in eastern region will be oppressed on our battle. Through tactic, hunger, corruption, trials among them will clear the way for us. Our achievements are penetrating the region by laying pipelines and coastal roads. We are building to move our crude oil to west and north before we launch heavy final invasion at the eastern region. Since link roads are constructed and open rounds the eastern region, Biafra would be forgotten. Without ship or navy power, they would be surrounded by land. All their dirty politicians who cares only for money and for position and ministerial appointments, governors and all that, contracts will give to them and the bribes they want to take over the region. Ọ̀rọ̀ bẹ́yìn yọ
ṣé o farabalẹ̀ gbọ́ fídíò yẹn gùn o mo gé díẹ̀ ńbẹ̀ ni màá máa gé díẹ̀ mi ìfẹ́ ká rọ̀ṣẹ̀ torí àwọn ọ̀rọ̀ tó ní mínì ó wà nínú fídíò yẹn ṣé o gbọ́ gbogbo àlàyé tó ń ṣe síbẹ̀ Fulani caliphate wọ́n fẹ́ tó cover gbogbo Nàìjíríà so that Sultan á lè jẹ́ prime minister every other ethnic àwa wà lọ́ndà Fulani Ogunde wọ́n ní Nigeria government is under Fulani British tó jẹ́ sí wípé àti Britiko àti Fulani wọ́n jọ hàn àwa elder ethnic tó kù ní Nàìjíríà wọ́n hàn wá léèmọ̀ nítorí àwọn ti ní access sí solid minerals in Nàìjíríà through the Fulanis wọn ò wá lè caution Britiko lè caution Fulani nígbà tí wọ́n ti gbé political power lé wọn lọ́wọ́ pé kán gáàdì ẹ̀jẹ̀ lọ́sílẹ̀ kán má jẹ́ kán gbà lọ́wọ́ wọn o wọ́n wá sọ pé kí ni ta ló ṣe bẹ́ẹ̀ Mama Elizabeth tó wàjà ó ní kí àwa South ká di especially Yorùbá ká di education mú education ní káwa máa ṣe until death kí ló ń ṣẹlẹ̀ tó bá tún gbọ́ wọ́n ní Nigeria government under Fulani British Alliance has claimed victory ṣé wọ́n claim victory kí la fẹ́ ṣe léni anybody tó bá fẹ́ ní post tó gàgàrà senator minister kankan tó jẹ́ ti federal wàá kọ́kọ́ lọ ládé àwọn Fúlàní wàá kọ́kọ́ lọ jẹ ìgbẹ́ ìdì màálùú wọn náà kì í ṣe tiwọn o nígbà tó bá jẹ́ fún àìmọye ọdún bóyá wọ́n á jẹ́ rí èèyàn kan tátàrí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ pé ẹ tiẹ̀ fún ní fèsì wọ́n ní àwọn Fúlàní àwọn ni wọ́n enjoy solid mineral resources tó wà ní the whole of Nigeria gbogbo minerals resources tó wà ní the whole of Nigeria o àwọn náà enjoy ti northern belongs to them ti south belong to the whole Nigeria and the rest of the world any other country tó bá willingly láti support àwọn Fulani caliphate láti support wọn kí wọ́n lè ṣe kíni kan Fulanize in Nigeria kí Sultan kí ó jẹ́ officially the prime minister so òun ló máa fi president jẹ òun ló máa wà in control of everything gbogbo wa àkọrí sábẹ́ nǹkan tó bá ti sọ òun la máa ṣe ṣé o ti rí pé ikú ti dé tó bá ti jẹ́ pé Sultan ló wá pàṣẹ ní ọ̀dọ̀ wa ṣé o rí pọ̀ràn ti dé. Àwọn ibì kan wá wà tí wọ́n sọ ń bibẹ̀ yẹn tí èmi wò pé ṣé ó rí bẹ́ẹ̀ ṣá wọ́n ní wọ́n ti mú Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá òun ló wà in connection pẹ̀lú wọn tó lóyà pẹ̀lú wọn láti betray other Southerners bí South East South àbí in exchange fún political post Yorùbá ṣé lóòótọ́ láàrin yẹn torí mi ń ṣe politician àwọn politicians láti lè béèrè ìwọ tó mọ̀ jù mí lọ alva jọjá àpàdé bí comment section tí mo bá ń sọ fún ẹ wípé mi ì mọ fídíò ẹlòmíì but my video mo mọ̀ wípé àwọn èèyàn máa ń ka comment section government officials mo dẹ̀ tipẹ́ títí máa ń sọ àbí kò yé yín lára ẹ̀ náà lè rí lára àwọn ọ̀rọ̀ àmì òṣè àmì tá ti sọ gbogbo bí a ṣe comment tá fi òǹkò sójú kọ̀ọ̀kan tí gbogbo wa fẹ́ mo sọ fún yín mo ní wọ́n pè mí wọ́n sọ fún mi wọ́n dẹ̀ máa mú àwọn nǹkan tó bá fẹ́ mú bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ má jà kú ẹnu ìyẹn nìyẹn. ó tún wá tẹ̀síwájú èyí tó wá ṣe pabambarì ẹ̀ torí mo ní láti jọ́ tẹ̀ dáhùn kí n má gbàgbé wọ́n ní kó wo àwa Yorùbá wípé Ìlọrin àwọn ti gba Ìlọrin and tábà wẹnu lẹ̀ ta wẹnu ọkọ alpha ṣé wọ́n ti gbà lọ́rin báyìí bá ṣe fẹ́ gbà padà òun ló pa wá lóǹgbẹ báyìí wọ́n wá ní lẹ́yìn ìgbà tó ti gba Ìlọrin o ibo ló tún kù tó gbọ́ mẹ́ ibo ló tún kù tó gbọ́ bá mi kọ́ síbi comment section sí lórí live show wọ́n ní Ilé Ifẹ̀ tí northern caliphate Fulani caliphate bá ti gba Ilé Ifẹ̀ wọ́n dẹ̀ ní orírun gbogbo wa nìyẹn àbí it's a finish ó ti tán nìyẹn wọ́n ní tó bá ti gba Ilé Ifẹ̀ ó kù Ilé Ifẹ̀ tó fẹ́ gbà pẹ̀lú join Ìlọrin náà wá tún gba Lagos join Ìlọrin àbájọ tó ṣe ń gbógun ti Ìbàdàn ó rí bọ́yẹ tó yẹ pé gbogbo